dùgbẹ̀dùgbẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò lónìí. Ìdùnnú àti ayọ̀ ni mo fi kí yín káàbọ̀. Apá kẹsàn-án. Kí ni orúkọ yín? Ibrahim Danladi. Ibrahim Danladi. Ọmọ ibo nìwọ? Ọmọ ilẹ̀ Haúsá ni bàbá mi, ṣùgbọ́n ìyá mi jẹ́ Yorùbá, a sì bí mi sílùú yìí. A ti fi yé wa pé ìwọ ni o wà lẹ́nu iṣẹ́ nígbà tí a páàkì àwọn ọkọ̀ méjèèjì tí à ń sọ nípa rẹ̀ yìí. Bẹ́ẹ̀ni, Ǹjẹ́ o lè tún sọ fún wa bí ọwọ́ agogo mélòó ni wọ́n páàkì ọkọ̀ yìí? bí ọwọ́ agogo 12 kọjá 20 ìṣẹ́jú. Báwo ni ó ṣe dá ọ lójú? Nítorí pé gbogbo ọkọ̀ tí máa ń wọlé àti èyí tí ń bọ́ síta la máa ń kọ sílẹ̀. Ìyẹn fi hàn wípé ìwọ àti ẹni tí ó gbé ọkọ̀ náà wá ní láti fi ojú rinjú kí o tó lè ṣàkọọ́lẹ̀ ọkọ̀ náà. Bẹ́ẹ̀ni, Ǹjẹ́ bí o bá tún rí ẹni tí ó gbé ọkọ̀ yìí wá, ṣé o lè dá mọ̀? bẹ́ẹ̀ni, bí n bá rí wọn n ó dá wọn mọ̀. Kí ni ìdí? Nítorí pé àwọn arákùnrin méjèèjì kò jọ irú ẹni tó lè lórú ọkọ̀ náà nítorí bí wọ́n ṣe múra àti sọ̀rọ̀ sí wọn. Ìmúra àti ìsọ̀rọ̀sí, ṣàlàyé síwájú sí i. Àwọn méjèèjì dàbí ọmọ gànfẹ́, ìmúra wọn kò sì fi tààrà yàtọ̀ náà. Èyí tí ó síwájú dúdú, ó ga, ó sì ṣàyà ẹ̀rìmọ̀ bíi tìnàkí. Ó wọ àǹkárá. Èyí kejì kò ga tó dúdú, ó mọ́ra, ó lómi lára, ó sì kó irùngbọ̀n jọ. Gbogbo ara rẹ̀ ń rùn fún ọtí àti sìgá. Bí ó ti fa sìgá rẹ̀ tí eruku tú jáde, ni èyí dúdú káwọ́ sókè tí ń kì í. Ó ní ẹ̀rù jẹ̀jẹ̀, ọkọ̀ àtinúkẹ́, kìnnú òkè ajé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí ó ti ń sọ ọ́ ni Tádé ń kọ ọ́ sílẹ̀. Tádé kó ìwé ẹ̀dà káàdì tí ń bẹ lọ́wọ́ rẹ̀ sórí tábìlì. Ó ní Ǹjẹ́ o kófìrí arákùnrin yìí ní páàkì ọkọ̀ yín lọ́jọ́ tá à ń wí yìí? Ibrahim mirí. Ọ̀gá ọlọ́pàá tún mú àwòrán Arówólò sórí tábìlì pé kí ó wò ó. Ǹjẹ́ o kófìrí arákùnrin tí àwòrán rẹ̀ wà nínú ìwé yìí ní páàkì ọkọ̀ yín lọ́jọ́ tá à ń wí yìí? Bẹ́ẹ̀ni, n kò lè ṣì wọ́n mọ̀. Olóyè Arówólò ni. Ọ̀rọ̀ tí wọ́n bi ẹ́ ni kí o dáhùn. Ǹjẹ́ o rí lọ́jọ́ náà àti wípé kí ló wá ṣe níbẹ̀? Lóòótọ́ ni wọ́n wá sídìíkọ̀ wa, ṣùgbọ́n ohun tí wọ́n wá ṣe n kò lè ṣàlàyé nítorí pé wọn kò gbọ́kọ̀ wọlé. Ọwọ́ agogo mélòó ni o rí i? Ó tó bí wákàtí 2.5 sí 3 lẹ́yìn tí àwọn géńdé yìí lọ tán. Báwo ni wọ́n ṣe mọ̀ pé wákàtí 2 sí 3 ni? Ó ti ń bọ́ sí ọwọ́ àkókò tí mo máa ṣíwọ́ iṣẹ́ lọ́sàn-án. Olóyè àti àwọn mélòó ni o rí àti wípé kí lo lérò pé wọ́n wá ṣe? N kò lè sọ pàtó nǹkan tí wọ́n wá ṣe ṣùgbọ́n àwọn pẹ̀lú àwọn géńdé méjì ni. Bí ọ̀gá ọlọ́pàá ti fẹ́ béèrè ìbéèrè mìíràn ní ọwọ́ Ibrahim ní ìkan lára àwọn ọmọọṣẹ́ rẹ̀ wọlé wá. Ó fẹnu kò ó létí. Bí ó ti ṣèyí tán ni ó jáde. Ọ̀gá ọlọ́pàá wojú Tádé. Lọ́gán ni Tádé mọ̀ wípé nǹkan kan ti ṣẹlẹ̀. Ó wojú Ibrahim. Ó ní Ó dáná, ẹ ṣe ohun tí a pè yín tí ẹ sì jẹ́ wa. Bí a bá tún nílò yín, a tún máa kàn sí yín. Ṣùgbọ́n bí ẹ bá kófìrí ìkankan nínú àwọn tí ẹ ṣàpèjúwe yìí, kí ẹ kàn sí ọlọ́pàá, ẹ lè máa lọ. bí Ibrahim ti bọ́ síta tán ni Tádé wípé Ọ̀gá, kí ló ṣẹlẹ̀? Àwọn agbanipa yìnbọn lu ọkọ̀ Arówólò, ṣùgbọ́n ìkan nínú àwọn géńdé méjì tí ń kó kiri ni ìbọn bá, ọkọ̀ náà sì forí sọgi. Arówólò ṣèṣe ráńpẹ́, ṣùgbọ́n géńdé kejì wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. dùgbẹ̀dùgbẹ̀. ní ilé ìwòsàn tí Arówólò wà, ọ̀tẹlẹ̀múyẹ́ Tádé àti ọ̀gá ọlọ́pàá wọnú yàrá tí Arówólò ti ń gba ìtọ́jú. Wọ́n bá Arówólò ní orí ibùsùn. Bí Arówólò ti rí wọn ni òun náà dìde jókòó. Nọ́ọ̀sì tí ó mú wọn wọlé náà súnmọ́ Arówólò. Ó ràn án lọ́wọ́ láti fi ìgbèrí síbi orí rẹ̀ kí ó lè jókòó dáadáa. Tádé jókòó sí apá òsì Arówólò. Ọ̀gá ọlọ́pàá sì jókòó sí apá ọ̀tún. Ọ̀gá ọlọ́pàá ló kọ́kọ́ sọ̀rọ̀. Ó ní Ẹ pẹ̀lẹ́ olóyè, bó lára ti ṣe? Ẹ ṣé ọ̀gá ọlọ́pàá, kókó lára le. Irọ́ ikú ni wọ́n ń pa mádà, ikú kan ò ní mí pa. Ẹ dẹ́kun yíyọ Ọlọ́run o. Ẹ ṣeun. bí ọ̀gá ọlọ́pàá ṣe fẹ́ ṣe àfihàn Tádé. Ó nawọ́ sí i ó ní Olóyè, ọ̀tẹlẹ̀múyẹ́ Tádé nìyí, a jọ ń ṣiṣẹ́ papọ̀ lórí ọ̀rọ̀ ìyàwó yín tí ẹ mẹ́jọ rẹ̀ wá pé ó pòórá. kíá ni Arówólò dá a lóhùn. Ó wí pé Ọ̀gá ọlọ́pàá, ẹ má ṣe yọnu àfihàn. Òdú ọ̀tẹlẹ̀múyẹ́ Tádé kì í ṣàìmọ̀fólókò tèmi mọ́. Ó ti ẹ̀dá tí ẹ̀yin méjèèjì jọ wá. Ọ̀tẹlẹ̀múyẹ́ Tádé, mo sọ̀rọ̀ kan nígbà tí a pàdé gbẹ̀yìn.
mo ní ìyàwó mi kò ṣẹ̀ máa pòórá pẹ̀lú olólùfẹ́ rẹ̀, ṣùgbọ́n ọ̀nà tí ó fẹ́ gbà yọ lọ́tẹ̀ yìí ni n kò mọ̀. Àpẹẹrẹ ọ̀nà náà rèé o. olóyè, àbí ohun tí ẹ̀ ń gbìyànjú àti sọ ni wípé ìyàwó yín lẹ fura sí pé ó wà lẹ́yìn ìkọlù yìí? Bẹ́ẹ̀ ni, òun gan ni. Ó dá mi lójú gidi pé òun ni. olóyè, ṣé ẹ fi ojú yín rí ìyàwó yín láàrin àwọn tí wọ́n yìnbọn lu ọkọ yín ni? Ẹ kò lérò pé ìkọlù yìí lè wá láti ọ̀dọ̀ alábàádòwòpọ̀ kankan? Irọ́ o, n kò rí láàrin wọn, ṣùgbọ́n mo mọ̀ pé iṣẹ́ ọwọ́ rẹ̀ ni. Ẹ kò mọ ìyàwó mi nì, bí ẹ bá mọ̀, òun gan la bá máa pè níyán níbo ìyàwó ìjàpá. Ọgbọ́n àrékérekè kún ọwọ́ rẹ̀, iṣẹ́ náà dọwọ́ yín báyìí. Ìyàwó mi ló fẹ́ pa mí o, ó di dandan kí ẹ wáyàwó mi kàn. ṣùgbọ́n olóyè, yóò ṣáà nídìí kan pàtó tí ẹ fi ń tẹnumọ́ wípé ìyàwó yín ló fẹ́ ṣekú pa yín. olóyè, ẹ̀sùn ńlá ni ẹ̀sùn ìgbìyànjú láti pànìyàn. A gbọ́ ti ẹ̀sùn àgbèrè, ìyẹn sì mọ́ níwọ̀n láàrin lọ́kọláya, ṣùgbọ́n ẹ̀sùn ìpànìyàn ó dáa. Kí ni ikú yín fẹ́ dà fún ìyàwó yín gan-an? olóyè, ẹ ní láti sọ ìdí kan tí ẹ fi fura sí ìyàwó yín kí a lè mọ ibi tí a ó dojú ìwádìí kọ. Ọ̀tẹlẹ̀múyẹ́ Tádé, mo rí wípé ọlọ́pọlọ pípé ni yín. Ọ̀gá ọlọ́pàá, ọ̀rọ̀ tí ń tó sọ báyìí, ṣùgbọ́n n kò ní lè ṣàlàyé níbi tí a wà yìí nítorí ògiri létí. Bóyá kí a fi pàdé sí ọ̀dọ̀ mi lówùúrọ̀ ọ̀la. Dókítà ti ní mo láǹfààní àti máa lọ sílé lówùúrọ̀ ọ̀la. ó dáa náà, n yóò fi ọlọ́pàá kan ránṣẹ́ tí yóò dúró tì yín fún bí ààbò yín. Bí ilẹ̀ ọ̀la bá mọ́ tán, a ó pàdé ní ilé ọ̀dọ̀ yín. Arówólò dúpẹ́ lọ́wọ́ ọ̀gá ọlọ́pàá àti Tádé. Bí Tádé àti ọ̀gá ọlọ́pàá ti padà bọ́ sí inú ọkọ̀ ni wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí sọ. N kò gba olóyè Arówólò gbọ́. Ǹjẹ́ ó ṣeé ṣe kí Arówólò máa parọ́ ìbọn tí àwọn agbénipa yín lù? Irọ́ o, n kò ní ó ń parọ́ ìbọn tí a yìn lù, ṣùgbọ́n wípé ìyàwó òun ni ó rán agbanipa sí òun. N kò gbàgbọ́ ọ̀gá. ṣùgbọ́n ta ló lè fẹ́ wá dá ẹ̀mí Arówólò légbodò bí abilékọ Kúdí bá ti kú? Nínú kí ẹni àìmọ̀ ìkẹta wà nínú ọ̀rọ̀ yìí, tàbí kí ó jẹ́ Arówólò gan-an ló ń gbìyànjú láti gbé ojú ìwádìí kúrò lára òun gẹ́gẹ́ bí ẹni afurasí kìíní. ṣé wípé Arówólò lè ṣètò gbogbo ìjàmbá yìí lórí wípé ẹ̀mí kan nínú àwọn gìrìpá tí ń kókiri lè bọ̀? N kò lè sọ pé rárá, n kò sì lè sọ pé òótọ́ ni. Ó dìgbà tí a bá gbọ́ tẹnu Arówólò àti ti ògìrìpá tí orí kó yọ kí a tó lè rí àrídájú gbámú. Kí wá ní ṣíṣe báyìí? Nínú ọ̀rọ̀ Ibrahim, ó ṣàpèjúwe àwọn ọmọ gànfẹ́ méjì, ó sì mẹ́nuba ìnagijẹ ìkan nínú wọn. Ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ lórí ìnagijẹ yìí. Ọ̀gá, níbo ni ẹ mọ̀ tí àwọn ọmọ gànfẹ́ máa ń pọ̀ sí jù ní gbogbo òkè ajé yìí? Ilé ìtura kan lẹ́sẹ̀ odò ni wọ́n máa ń sábà ń kóra jọ sí. Ibi tí a ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ gan-an nìyẹn lónìí bí ilẹ̀ bá ṣú tán. Àti wípé a ní láti pín àwọn àwòrán yìí fún àwọn ọlọ́pàá. Ó ṣeé ṣe kí a rí ìkan nínú àwọn méjèèjì kí ó padà wọ̀lú. Ó dáa náà, bí ilẹ̀ bá ti ṣú, ń rọ ọmọ wa gbé ẹ. Àtèmi àtiwọ́ pẹ̀lú ọ̀tẹlẹ̀múyẹ́ mẹ́ta la ó lọ. Ọ̀gá ọlọ́pàá tẹkọ̀ létí. Wọ́n wakọ̀ kúrò ní ilé ìwòsàn. Wọ́n ń lọ. Bí Tádé ti padà dé ilé ìtura tí ó gba yàrá sí, ló ṣàkíyèsí pé agbo fàájì ní ìsàlẹ̀ kún ju ti tẹ́lẹ̀ lọ. Ó ya ibi ìbéèrè láti béèrè kí ni ohun tuntun tí ó ń ṣẹlẹ̀ ní alẹ́ òní. Ọmọbìnrin tó wà lórí tábìlì náà sọ fún wípé òpin ọ̀sẹ̀ ni a wà. Bí a bá ti súnmọ́ ìpín ọ̀sẹ̀ ni eléré máa ń wá ṣeré fún wa. Èyí ló yẹ kẹ́ rí oníbàárà púpọ̀ ní agbo fàájì wa. Tádé rẹ́rìn músẹ́ sí ọ̀dọ́mọbìnrin náà. Ó gba kọ́kọ́rọ́ yàrá rẹ̀, ó sì gòkè lọ. Ní ìgbà tí ó wẹ̀ tí ó sì tún ti pààrọ̀ aṣọ tán, ó bọ́ sí ìsàlẹ̀ láti wá fi nǹkan sẹ́nu. Bí ó ti dé ìsàlẹ̀ tí ó ń jẹun lọ́wọ́ ni ọmọbìnrin kan bá sún mọ́ ọ pẹ̀lú ọtí ẹlẹ́rìndòdò lọ́wọ́. Ó ní, ọ̀gá ẹ kú ìrọ̀lẹ́. Tádé dá a lóhùn. Ó ní, Ẹ kú ìrọ̀lẹ́ o, kí ni mo lè ṣe fún yín? Ìtùnú ni orúkọ tèmi. Ǹjẹ́ mo lè jókòó tì yín? Kò sí èèwọ̀ ń bẹ́ẹ̀. Tádé nawọ́ sí ìjókòó tí ń bẹ níwájú rẹ̀ pé kí ọmọbìnrin náà jókòó. Lóòótọ́ ni ìdúró ọmọbìnrin náà wúni, ṣùgbọ́n
Tádé ṣàkíyèsí ìsọ̀rọ̀sí àti ìmúra rẹ̀ pé ó lè jẹ́ ọmọ olówó nọ̀bì ni. Òdú ni irú wọn kì í ṣàìmọ̀ fún olóko Tádé nínú iṣẹ́ yìí. Ọ̀pọ̀ ìgbà ni ó ti bá irú wọn dòwò pọ̀ láti rí ìròyìn gbà lẹ́nu wọn. Ó kún lè ṣeé ṣe kí ohun tí àwọn ń wá lọ ṣòkòtò wà lápò ṣòkòtò. Olóògùn sì ní ṣọkọ àbíkú lọ̀rọ̀ wọn. Bí ó ti jókòó tán ni Tádé wí pé, kí ni mo lè ṣe fún ojú tó gún régé yìí? bí ọmọbìnrin náà ti gbọ́ yìí ó rẹ́rìn-ín ó ní. irọ́ arákùnrin. Ó dúró kí Tádé dárúkọ rẹ̀. Ìgè ni orúkọ mi. Tádé parọ́ nítorí ó mọrú ènìyàn tí òun bá sọ̀rọ̀. Ìgè. Orúkọ ńlá ni ẹ̀ ń jẹ́. Mo fẹ́ràn orúkọ yín gan-an ni o. Gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan, Ìtùnú ni orúkọ tèmi. Iṣẹ́ mi ni láti tu àwọn ọmọkùnrin tó dùn, tó ṣe é wò bíi tiyín báyìí nínú. Mo lérò pé ọ̀rọ̀ mi yé yín. Ó fọwọ́ pa Tádé lẹ́sẹ̀. Tádé kò gbẹ́sẹ̀ sá. Bí ó ti ń mọ́wọ́ lọ síbi ilé iṣẹ́ rẹ̀ lábẹ́ ni Tádé dì í lọ́wọ́ mú. Ó ní. Ìtùnú, ọ̀rọ̀ rẹ yé mi dáadáa, ṣùgbọ́n ara mi kò sí lọ́nà báyìí. Ọkàn mi kò sì tíì balẹ̀ dáadáa. Wò ó, gba ohun tí ó bá wùn ọ́ kí o jẹ, èyí tí ó bá sì wùn ọ́ kí o mu, gbogbo rẹ̀ ni ó sanwó. Ṣùgbọ́n bó jẹ́ ti kí aṣíniláṣọ wò lálẹ́ yìí kó lè gbìyànjú rẹ̀, àyàfi tí n bá parí ohun tí ó gbé mi wá gan-an sókè ajé. Kí ló wá le tó bẹ́ẹ̀? Àbí n kò dá tó fún yín ni? Rárá o, ó dá lọ́mọbìnrin, ṣùgbọ́n ọ̀rọ̀ mi kò yé ọ dáadáa. Ológìnní mi kì í ṣọdẹ ọ̀sán, àfi tójú bá pòfírí. Ó fi ìdí ìbọn pélébé àpò rẹ̀ hàn Ìtùnú. Kàkà kí ẹnu ya Ìtùnú, ńṣe ló rẹ́rìn-ín músẹ́músẹ́. Èyí fi dá Tádé lójú pé kì í ṣe àjèjì sí irú àwọn nǹkan báyìí. Ó dáa náà, èló lówó rẹ fún alẹ́ òní? Àpò kan àbọ̀ péré ni. Bí Ìtùnú ti sọ̀rọ̀ tán, ìkan nínú àwọn ọlọ́pàá wọlé. Lọ́gán ni Tádé dá a mọ̀. Lóòótọ́ aṣọ ara ni ó wọ̀, ṣùgbọ́n pẹ̀lú ìkan nínú àwọn ọlọ́pàá tí ó súnmọ́ ọ̀gá ọlọ́pàá dáradára. Bí ó ti rí Tádé lọ́ọ̀kan ni Tádé fi ara sọ̀rọ̀ fún pé kí ó padà. Òun náà sì ṣẹ́jú sí Tádé padà. Ó bọ́ síta. Ìtùnú mọ̀ pé Tádé ń fi ara bá àyàn sọ̀rọ̀, ṣùgbọ́n kò mọ ẹni tí Tádé ń fara bá sọ̀rọ̀. Tádé wí pé. Ó dáa náà, Ìtùnú, iṣẹ́ ti dé ọmọ aláṣẹ jẹ. Tádé ti ọwọ́ bọ àpò. Ó fún Ìtùnú olówó nọ̀bì ní àpò kan. Gba eléyìí gẹ́gẹ́ bí àsánlẹ̀ mi bí n bá padà dé. Tádé dìde. Ó gbẹ́nu sí Ìtùnú lẹ́gbẹ̀ẹ́ etí. Ó wí kẹ́lẹ́kẹ́lẹ́ sínú etí rẹ̀. Bí ọwọ́ bá dẹ, wọ́n kàn sí ọ. Ṣùgbọ́n bí o kò bá rí mi lónìí, gbìyànjú kí o bẹ̀ mí wò lọ́la o. Bí Ìtùnú ti gbọ́ ọ̀rọ̀ Tádé, ó tún rẹ́rìn-ín músẹ́. Ó ní. Àlọ́ á da, àbọ̀ á sunwọ̀n, kójú má kà tó rí o. Tádé dìde bọ́ síta. Bí ó ti déta tán. Ọ̀tẹlẹ̀múyẹ́ Tádé, kí ló wá dé tí ẹ fi pẹ́ tó bẹ́ẹ̀? A kò ní àkókò tó pọ̀. A ní láti kọ́ ṣàlàyé ohun tí à ń wá fúnra wa àti ọ̀nà tí a ó gbà rí kí a tó lè tẹ̀síwájú. Ọ̀gá ẹ má bínú, ọmọ olówó nọ̀bì kan ni mo fẹ́ gbìyànjú láti dọ́gbọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò. Mo kí yín, ẹ jọ̀wọ́, ẹ má bínú sí mi. Báwo wá ni, ǹjẹ́ orí ohunkóhun gbà láti ẹnu rẹ̀? Kò tí ì pẹ́ tí a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni agbófinró Peter wọlé. Mo ní láti fi ọgbọ́n yọ ọ sílẹ̀ wípé mò ń padà bọ̀. Ó dáa náà, bí a ó ṣe rìn wá rèé leléyìí. Gbogbo àwọn mẹ́ta tí ó kù tẹ́tí sí ọ̀gá. A kò mọ ẹni tí à ń wá, ṣùgbọ́n a mọ̀ wípé ẹni tó mọ́ra tí ó sì fẹ́ ga bí ìwọ̀n ẹsẹ̀ bàtà 5 yóò ní irùngbọ̀n. Ìnagijẹ rẹ̀ sì ń jẹ́ kìnìún òkè ajé. Bí a bá ti débẹ̀, n kò fẹ́ kí a fu ẹnikẹ́ni lára. Bí ẹnikẹ́ni yín bá ti kófìrí ẹni tí ó jọ àpèjúwe tàbí tí ẹ bá gbọ́ ìnagijẹ yìí, kí onítọ̀hún pe àkíyèsí gbogbo wa síbẹ̀. N kò fẹ́ kí a mú onítọ̀hún láàrin gbogbo èrò nítorí pé ó lè ṣeé ṣe kí ẹni tó rán níṣẹ́ wà láàrin èrò. Bírú eléyìí bá sì ṣojú rẹ̀ yóò pòórá. Ǹjẹ́ ọ̀rọ̀ mi yé gbogbo wa? Gbogbo wọn dáhùn. Ó yá. Dùgbẹ̀dùgbẹ̀.